gbogbo ipá tó bá lè sá. Iṣẹ́ ẹ ni, ọ̀nà ẹ ni, you know. Sir. Yeah, okay. Kí wà ní fẹ́ kí mi báwo lè ṣe fẹ́ kọ́ mi? Wà á kọ́ mi iṣẹ́ ẹ ni, ọ̀nà ẹ ni náà. Ó mọ bá ṣe lè ṣe tí nǹkan kan ò ní ṣe ìyá. Kò sí fẹ́ bèrè pé ṣé kí nǹkan ṣe ìyá àtọmọ ni àbí? Mi ì fẹ́ kí nǹkan kan yingin lára ìyá. Just the ọmọ kó padà sọ́hùn. Àwọn yé mi sá, bẹ́ẹ̀ tẹ́ mi sá, iṣẹ́ yẹn máa lè dé. Ẹ mọ̀ wípé Ọlọ́run lè ṣe kí àríṣe náà. Ọlọ́run á ṣe ṣe ẹ ti rí ṣe. Kí ni bill? Mo gbọ́dọ̀ calculate torí by the time tó bá máa land mi sí ọgbà ẹ̀wọ̀n. Ò ní rí yẹn á clear. Ilé ẹjọ́ àbí court àbí ẹ̀wọ̀n àbí no ọ̀dọ̀ mi nìyẹn ti lè wá nígbà tí ò bá dẹ̀ ti wá lọ́dọ̀ mi kò sí problem kò yẹ. Sir, àṣẹ 2.5. 2.5. Lovely baby. Àlọ́ọ̀lì kò pọ̀ jù fún iṣẹ́ tó fẹ́ ṣe lóòótọ́ ṣùgbọ́n jẹ́ ká pàjáde sí 1.5. Màá dẹ̀ tún fi ìtọ́jú ṣe é léṣe gbà bẹ́ẹ̀ honestly. Orí ohun tí a fẹ́ mú kúrò pàápàá ẹ̀mí kan ni Ọlọ́run ṣàánú wa. Kò tí ì dẹ̀ mí sá. Kò ì dẹ̀ mí. Ó ń sọ kúlúkúlù. Èmi ò lè paná níwájú Ọlọ́run àti ènìyàn ẹ̀mí ọmọlàkejì mi kò lè lọ lọ́wọ́ mi. Mo jẹ́rìí. Ká sọ pé wọ́n ti bí tán nísìn mi ní lè ṣe màá gbẹ̀mí ni bẹ̀tẹ̀lẹ̀ injection kókó sí wọn kọ́dẹ̀ gbé jáde sótú ẹ̀ lọ́kàn mi ṣe gbé ká ní wọ́n ti bímọ ẹ̀tọ́ ní mi. Àánú ò ní jẹ́ kí wọ́n ṣerú ẹ̀ fún èmi gan mi nílé tiẹ̀ béèrè fún nǹkan mi. Torí kò sí nǹkan tó fẹ́ dá ẹ dúró lẹ́nu iṣẹ́ ṣó yẹ ń sìn but jẹ́ kí n aṣọ ẹ̀ tó bá tó wá lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé ó bọ́ sípò lùsì iṣẹ́ ẹ̀ my dear owó tó ń gbà ń bẹ̀ yẹn multiple ni màmá fún every month. I promise you. Jẹ́ ká fílẹ̀ bẹ̀ 1.5. It's alright. It's a deal. Sir. Yeah. Báwo ni a ṣe rí gbà? Jẹ́ òwò náà níbo láti lè pàdé. Kí lè mi náà? Okay, today is Wednesday. Ṣé títí alẹ́ ni? Alẹ́ ni jẹ́ kó jẹ́ ìrọ̀lẹ́ ọ̀la. Ìrọ̀lẹ́ ọ̀la. Ẹ jẹ́ ká pàdé ní Adat Eatery tó wà níbi akówọ́jọ yẹn níbi side abati. Okay. Adat. That's very big. Okay. It's alright. Ṣé ní nọ́mbà mi tàbí fún yín? Ṣé mo ní nọ́mbà ẹ̀ ṣá? Má wọrí. Ẹ̀mí tí ẹni ti yìn máa pè é. Sọ ìrọ̀lẹ́ ọ̀la sá. By the grace of God. Ọ̀rẹ́ kí ló borúkọ ọ̀rẹ́ yẹn? Bímbọ́ ni. Bímbọ́lá. Abímbọ́lá. Yes o. Uncle ti ń lọ wọ́n kàn fẹ́ kí ẹ lè. Ẹ ra sà. Yes sir. Ẹ kúnlẹ̀ wá ní. Olùjàre. Ṣé ẹ bínú púpọ̀? No, I mean business. So Okay. I can't disturb you. Kìtì ẹ ti ló ń ṣe business kan dandan kan pé kí ní ìná sọ̀rọ̀ ẹ̀wọ̀n ẹni tí a ti mọ̀ tẹ́lẹ̀ àdàtún pé a kàn yọjú síra wa. Ẹ kàn fẹ́ lè yí coke ṣá. Ẹ ṣe àdúgbò sà. A tún máa ríra ṣá. Yes sir. Ẹ tẹ̀sí ilé. All right, yeah. Thank you, Jesus. I thank you, Lord, King of Kings, Lord of Lords. Thank you, Jesus. You are the King of Kings. You are the Lord of Lords. Thank you, Jehovah Jireh. Thank you, Jehovah Nissi. Thank you, Jehovah Shaddai. Nurse B. Nurse B.
ẹ kú àlejò gbogbo ọ̀rọ̀ tí wàá sí máa yẹn sọ lẹ́ẹ̀kan ni mò ń gbọ́ nínú ilé ń bẹ̀yẹn. Bímbọ́ òun lẹ tí máa rò kiri ni. já fi yẹn sílẹ̀ ṣíṣe ló gbé wá kẹ́ mọ́lé yẹn ṣá àbí ìwọ gan oru ọ̀rọ̀ yẹn fúnra rẹ̀ títorí owó wọ́n wá bá ẹ kó ń jẹ́ tèèyàn oyún ọmọ abẹ́rẹ́ lọ́lá ro kíní yìí obìnrin làwa yìí ló máa bímọ tó wá pé wọ́n ti ṣàábẹ̀ gbàtàwà kékeré á lè dàgbà báyìí náà. Bímbọ́ ṣorí pé mi ò kọlà ìwọ ló gbé nọ́mbà 11 sójú tógo bá ń jẹ́ tọ́lọ́run ọba Sunday tá máa mú yìí màá wà lára àwọn tó máa gbégbá ọpẹ́ ní church. owó ẹ̀jẹ̀. bí problem ẹ̀ náà tíṣà ni ẹ nọ́ọ̀sì lèmi ọ̀nà oníṣẹ́ wa fi papọ̀ ṣé mo bẹ́ẹ̀ dá ọjọ́ wo lòun máàkì ìwé tí mo bẹ́ẹ̀ dá sí àbí mo bẹ́ẹ̀ sọ pé kò fún ọmọ kan ní máàkì kan rí so tí báyìí iṣẹ́ mi mọ̀ pé iṣẹ́ mi ni mò ń ṣe orí láti wá máa dá síṣẹ́ mi náà. wo má jẹ́ ń tọ̀ ẹ́ orí ò lè fọ mi kó fún mi ní injection mọ̀ láti èmi lọ. àkókò gbé ọ̀rọ̀ ara mi máa jáde síta. owó tó fẹ́ yá náà lọ́ọ́ tí kò wúlẹ̀ lọ́wọ́ yìí. kí ni nǹkan táwọn ṣe wò ló wá ń sọ ń sìn 3,000 naira ni wọ́n fún mi náà kò tó nǹkan tí mo ní ìdí. kí wọ́n ṣe kí ni. yá mi lówó. ṣé wọ́n ọ̀rọ̀ àìsà ṣé wọ́n wípé kì í ṣe pé mo lówó kan lẹ́tẹ̀lẹ̀ sí fẹ́ yẹ ṣá nínú owó ẹ̀ṣẹ̀ tí wọ́n gbé wá yìí tí wọ́n fẹ́ lọ gbà láàrin ọ̀sẹ̀ yìí lọ́jọ́ tí mi ní dárúkọ tí fẹ́ lọ gbà láàrin ọ̀sẹ̀ yìí ṣé àgbẹ̀lẹ̀ náà mo ti fẹ́ yẹ ṣá. kò dẹ̀ ní da ìwọ bọ́ nìgẹ̀ ò ní lè gbà o má jẹ́ fún ẹni owó ẹ̀ṣẹ̀ owó àìmọ́ ni o. já fi yẹn sílẹ̀. èmi ò ní o nínú owó àìmọ́ yìí ni màá ti mú fún ẹ dẹ̀ ṣé wàá ya àbó ya. ṣàgbé wa lọ́wọ́ sókè. ìyá mi. wàá ya ẹnu ẹ̀ dẹ̀ yọ̀ ọ̀sìn bí ẹni tó jákun. ayé ẹ má gbà bọ́dé ẹ dákun má gbà bọ́dé rárá ayé ẹ má gbà bọ́dé o ìbọ̀dé yóò dá. ìbọ̀dé yóò dá. ayé ẹ má gbà bọ́dé. ayé ẹ má gbà bọ́dé. ẹ dákun má gbà bọ́dé rárá. ogun láyé ẹ má gbà bọ́dé o. ayé ẹ má gbà bọ́dé o. ilé ayé ogun ni. ìbọ̀dé yóò dá. bí o bá rí jẹ ogun àìrí jẹ ìyẹn ìjọgbọ́n. ayé ẹ má gbà bọ́dé. ayé ẹ má gbà bọ́dé o. ẹ dákun má gbà bọ́dé. torí ogun nílé ayé. ayé ẹ má ilé gbà ayé bọ́dé. ó léwu ó léwu. ìbọ̀dé yóò dá. ẹ̀dá tó gbé bùkà nílé ayé. ayé ẹ má bó gbà pẹ́ bóyá bọ́dé. ọmọ ẹ̀ á jẹ́. ayé ẹ má gbà bọ́dé. ẹ dákun má gbà bọ́dé rárá. ayé ẹ má gbà bọ́dé o. ìbọ̀dé yóò dá. ìbọ̀dé yóò dá. ayé ẹ má gbà bọ́dé. ayé ẹ má gbà bọ́dé. ẹ dákun má gbà bọ́dé rárá. ogun láyé ẹ má gbà bọ́dé o. ayé ẹ má gbà bọ́dé o. ilé ayé ogun ni. ìbọ̀dé bí yóò o dá. bá rí jẹ ogun àìrí jẹ ìyẹn ìjọgbọ́n. ayé ẹ má gbà bọ́dé. ayé ẹ má gbà bọ́dé o. ayé ẹ má gbà bọ́dé. ẹ dákun má gbà bọ́dé rárá. ayé ẹ má gbà bọ́dé o. ìbọ̀dé yóò dá. ìbọ̀dé yóò dá. ayé ẹ má gbà bọ́dé. ẹ ti ẹjọ́ ní sùúrù. arábìnrin náà jọ. ìbọ̀lá wáyé mi lòdì. kábìrì lọ́wọ́ ẹ̀. ń gbọ́ ọmọlọ́lá